ọlọ́run níjà dáràn o ọkùnrin kan ní sọ fáwọn èèyàn pé òun fẹ́ gbé mọ́tò fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó sì ń fi nọ́mbà yìí pé àwọn èèyàn mọ́tò tó sẹ́ndì sáwọn èèyàn àti fọ́tò wọn rèé o gbó. ẹ ṣe rẹ o torí yóò sọ wípé kẹ ẹ repo òun ò fi gbé mọ́tò wálé ẹ dákun ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ o. ẹ wá gbọ́ voice note 419 táwọn wí o gbogbo ayé. ojúmọ́ alájì ra fún ẹ̀ ń bá sọ́nà tìlú tọ̀nà ní alájì motors ẹgbẹ́ àkùnlé mọ́mù kan ni mo fẹ́ fún nìkan lèmọ́mù kan ni mo fẹ́ fún nìkan máa fi fọ́tò lèmọ́mù náà ránṣẹ́ sí mo fẹ́ fún nìkan kan ní ìrànwọ́ ọmọ ní kí n pè kí n sọ fún yín Assalamu alaikum. ẹgbẹ́ àkùnlé bá lè bá mi fún mi nọ́mbà àwọn kájọ sọ mo fẹ́ gbé mọ́tò dáadáa kan fún wọn orúkọ mi náà Alhaji Rauf Owókútọ́nù Alájì motors tí wàá sún ìdí máa ń kí mo fẹ́ gbé mọ́tò dáadáa kan.